Records. Oh na 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 na. Yorùbá dé ẹ fọwọ́ sí Yorùbá dá dúró gbogbo tẹ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró kálí dòmìnira ẹ fọwọ́ sí ìgbà yẹn wá kára tù wá lára ẹ fọwọ́ sí agogo tó agogo kó ní tẹ̀lọ ẹ fọwọ́ sí bóyá àkókò lọ bá gbẹdúgbẹdú àwa la lọ́rọ̀ àwa la lówó ọmọ Odùduwà ẹ jẹ́ kádìdé kádìdé fúnlẹ̀ wa o kádìdé fọ́jọ́ la àwọn ọmọ wa ọmọ ẹlẹ́ran tó di ọmọ aláṣọ tí wọ́n wà kíkà yé ọmọ Yorùbá ẹ̀ dìde o kájà fúnlẹ̀ wa ẹrú dòmìnira ẹ fọwọ́ sí Yorùbá dá dúró gbogbo tẹ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró kálí dòmìnira ẹ fọwọ́ sí ìgbà yẹn wá kára tù wá lára ò ẹ fọwọ́ sí agogo tó lè kókó kó lè tẹ̀rọ ẹ fọwọ́ sí ìtọ́mọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ní tọ́mọdé bá tó ládàá ó yẹ kán fún ní o. Time for us to stand. Yorùbá land ẹ máa sùn gbà. Kájùmọ̀ pé ilẹ̀ wa ni. Kájùmọ̀ pé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú o. Yorùbá ronú o. Alájà ẹ̀ka sàn máa mú rí yín. Iṣẹ́ lè wà fáwọn ẹ kújọ́ mẹ́ta. Kó lè tẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí Yorùbá dá dúró. Kó tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Ìgbà yẹn wá kára tù wá lára. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Òwà Ṣàngó Ọbàlúayé Èṣù Yábẹ̀tà Ọlọ́gbọ́n Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Adé Ológun Ìwà Àyàó Ọba Ọ̀tún ẹ̀dìdé àti ṣetán dídé fòmìnira wa. Ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kújọ́ mẹ́ta gbogbo bíkíbi tẹ́ bá ti ń wò wá mú kí yín lọ́kùnrin mú kí yín lóbìnrin mú kí ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú pé ó ṣe díẹ̀ ó tójọ́ mẹ́ta kó lè dá náà ni ọ̀rọ̀ Yorùbá Nation náà ni ó ń gba táìmù ó ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa àmọ́ àdá iṣẹ́ tẹ́ gbélé wa lọ́wọ́ náà ni à ń ṣe ká tó bẹ̀rẹ̀ ètò ká tó kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá wa sí ọba tó ní ká máa bẹ ẹ má gbàgbé petition wa ẹ máa sign ẹ PVC Yorùbá Nation nìyẹn ó ṣe kókó ẹ máa sign petition yẹn wà very important ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ká tó wọnú agbami ètò lọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè akọ́dá ayé ìbàrẹ̀ Elédùmarè ìbàrẹ̀ o aṣẹ̀dá ọ̀run ìbàrẹ̀ ìbà bàbá ìbà yèyé ìbà bíamọ ayé ìbà bíamọ ọ̀run mojúbà ní wákàtí yòó kíbà mi kó ṣẹ adúpẹ́ dídá tí ẹ dá wa sí adúpẹ́ ààbò tí ẹ dáàbò wá adúpẹ́ pé ẹ jẹ́ ká máa lọre ká máa bọ̀re adúpẹ́ pé jẹ́ kí ìkọ̀kọ̀ kọ́ wa lẹ́sẹ̀ Elédùmarè agbẹ́yìn ga ní wákàtí àwa gbàdúrà ní wákàtí fún gbogbo ibikíbi ta léwédé tata gbòǹgbòdé gbogbo àwọn ẹbí wa gbogbo ọmọ Káàárọ̀ Ajire jákèjádò gbogbo àgbáńlá ayé Elédùmarè ẹ wá fi ààbò yín bò wọ́n ẹ wá fi ìṣọ́ yín ṣọ́ wọn Yorùbá Nation yìí wọ́n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá jiná kó má ṣe fi ẹnì kankan nu gbogbo wa ṣàwátì gbogbo àwọn jìjàǹgbara tó ń fi tinú kan tọkọ̀kan já ìjàǹgbara yìí láti gba ilẹ̀ Káàárọ̀ Ajire yìí àníṣẹ́ tí a bá gba ilẹ̀ náà tán kó má fi wọ́n ṣàwátì láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin ìyá wa adúpẹ́ ní wákàtí lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún yín ní sọmọnù ní sọkọnù gbogbo àwọn bàbá náà tó ń fi àsìkò wọn lẹ̀ tó ń fi gbogbo àtowó tó ń náwó tó ń nára lórí ọ̀rọ̀ Káàárọ̀ Ajire yìí tá a bá gbà tán
wọn ò ní di ẹni àwátì, wọn ò ní wọnú Yorùbá nation náà lórí ìdùbúlẹ̀ àìsàn láṣẹ Èdùmàrè. Adúpẹ́ Elédùmarè, àwa gba àdúrà yìí ní agbára àṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò. Mr. Ṣèyí mórí yín, Alájà Múrẹ́yìn náà, ẹ káàbọ̀, ẹ ṣé gan ni, ẹ káàbọ̀ sórí ètò. À ń sọ̀rọ̀ nípa àṣírí orísun ìṣòro wa. Àṣírí orísun ìṣòro wa. A ti wà ní part 5 báyìí. Èyí tá fẹ́ sọ̀rọ̀ lé lórí ni civilization, ọ̀làjú. Bàbá wa kan kọrin kan, ó ní ọ̀làjú dé, ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Èmi ò wà conversant, mi fẹ́ play orin yẹn but mi really mọ orin yẹn dáadáa. Then ó sọ̀rọ̀ nípa civilization. Kí là ń pè ní ọ̀làjú? Kí là ń pè ní civilization? Kí ni ọ̀nà wo ló fi affect wa? Ipa wo ni ọ̀làjú ló fi kó bá wa? Ó ló fi ṣe àtúnṣe lórí ilẹ̀ wa? Kí ni à ń pè ní ọ̀làjú, civilization? Kí ni civilization jẹ́ nínú ayé ẹ̀dá, nínú ìrìn àjò Kaaro Ajire, nínú ìgbésẹ̀ tá ń gbé lórí ọ̀rọ̀ Kaaro Ajire? Kí ni àkóbá wo ló ṣe fún wa? Dáadáa wo ló ṣe fún wa? Gbogbo ẹ̀ la máa sọ̀rọ̀ nípa ẹ̀. Àti pé ọ̀nà wo ní civilization, ọ̀nà wo la fi gbà á? Ọ̀nà wo ni ó fi ṣe àǹfààní fún wa? Ṣé ọ̀nà tó fi ṣe àǹfààní fún wa la fi gba civilization, àbí ọ̀nà tó fi fa àkóbá fún wa? Gbogbo ẹ̀ la máa sọ̀rọ̀ lé lórí. Ẹ káàbọ̀ sórí ètò, mo rí yín, ẹ káàbọ̀. Tá bá ń sọ̀rọ̀ nípa civilization, à ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé ẹ̀dá, à ń sọ̀rọ̀ nípa social life èèyàn, à ń sọ̀rọ̀ nípa cultural development. Tá bá ń sọ̀rọ̀ nípa cultural development nílẹ̀ Kaaro Ajire, ẹ jọ̀ọ́, ṣé àwa civilized culturally? Question tí mo fẹ́ béèrè nìyẹn, because question máa pọ̀ lẹ́yìn. Ǹjẹ́ nílẹ̀ Kaaro Ajire, ǹjẹ́ àwa civilized culturally? Dípò pé ká wà civilized culturally, ká lajú nípa àṣà wa, ká lajú lé lórí, lajú lé lórí, a gbé àṣà wa ti sẹ́gbẹ̀ẹ́ kan, a gbé àṣà aláṣàwọ̀ ni. Alájú àlàsódì. Màmá wa kan tẹ̀ máa sọ wá ní wọn mú ọ̀làjú wá fún wa o, ìfọ́jú náà mú wá fún wa. Ní ọ̀nà wo ni wọ́n fi mú ìfọ́jú wá fún wa? Nítorí pé ohun tó jẹ́ titi wa wọ́n gbà lọ́wọ́ wa. Àwa la fi àìbìkítà òun la fi gbé fún wọn. Àìbìkítà la fi gbé àṣà titi wa fún wọn. Tá wá gba àṣà aláṣà, tá ń lo àṣà aláṣà, tá ń wu a lot of people. Ẹnìkan ní ìwọ oníwà ló ń wu torí pé ó lówó lọ́wọ́. Tó bá lówó lọ́wọ́ ló máa wu ara títí ẹ o. Òun náà ni ọ̀rọ̀ là ń sọ nípa ọ̀rọ̀ ọ̀làjú yìí náà. Civilization is a stage of human, social and cultural development. An organization that consider most advanced. Ẹ jọ̀ọ́, how organized are we? Tá bá ń sọ̀rọ̀ nípa civilization, ṣá wa organized, ṣá wa civilized? Are we taking things in a civilized way? Tá bá ń sọ̀rọ̀ nípa civilization, a máa sọ̀rọ̀ nípa maturity at the same time. Ǹjẹ́ gbogbo nǹkan wa a mú in a civilized way? Jàgídíjàgan, bó bá ọpá, bó bá bù lẹ́sẹ̀. Another topic for another day nìyẹn. Civilization is the process, ọ̀nà tí ìlú àbí orílẹ̀-èdè tí wọ́n fi ń gun òkè gíga, tí wọ́n fi ń gun ìpele dépele gíga, òun ni civilization. Ǹjẹ́ ilẹ̀ Kaaro Ajire, ǹjẹ́ àti ẹ̀ gba ọ̀nà láti máa gun òkè nípele ìpele dé ìpele gíga? Ǹjẹ́ wà nípele gíga? Ǹjẹ́ instead of ká take step yẹn, má bínú, ó máa kọ́ mi lẹ́nu Yorùbá. Instead of ká take step yẹn láti jẹ́ kí society wa kó reach advanced stage, agbésẹ́gbẹ́ kan, àwa gbé àṣà aláṣà, agbéwọ̀, a bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù wá. Àwọn tó náṣà gan, bó ṣe ń ṣe nǹkan títí wọn gan, bẹ́ẹ̀ kọ́ la ṣe ń ṣe. Ala ojú àlàsódì. Ojú àlàsódì òun ló kó bá wa. Nítorí pé ojú àlàsódì òun ló jẹ́ kí ó mú odindi ọba. Anyway, ọba náà ni. Ọba aládé sọ pé kó lọ kó gbogbo ohun ìṣẹ̀ṣe sọnù.
kó wá gba ẹ̀sìn ẹlẹ́sìn. Tá bá wo origin kí ni creation mo sọ mo ní anybody tó bá ń ṣe ìjàngbara anybody tó bá wà fún Yorùbá nation ó gbọ́dọ̀ mọ kí ni creation wa kò ń ṣe èyí tí wọ́n wá sọ fún wa ó gbọ́dọ̀ mọ ìtàn Kaaro Ajire àwọn wo ni baba ńlá wa ta ni first man wa àwọn wo ni àwọn ìyá ńlá wa gbogbo àwọn nǹkan yẹn la gbọ́dọ̀ study gẹ́gẹ́ bí ọmọ Kaaro Ajire ká tó lè sọ pé yes a fẹ́ jà o a fẹ́ padà sílé o a fẹ́ gba ẹ̀tọ́ wa but ní ìdíkà ṣe àwọn nǹkan yẹn a ṣe àwọn nǹkan yẹn a wà civilized by looking for our own mo rí ẹnìkan ju nǹkan kan sí mi lẹ́ni pé àwọn márùn-ún náà kọ national anthem Nàìjíríà tẹ́ bá dẹ̀ lọ wò nínú àwọn márùn-ún yẹn Yorùbá Calabar Igbo àwọn ni wọ́n kọ national anthem Nàìjíríà ìran Kaaro Ajire wọ́n ti ń kó ipa ribiribi wọ́n ti ń kó ipa tó pọ̀ ní ìlú yẹn tipẹ́tipẹ́tipẹ́ ògo tó yẹ kó máa wá jẹ́ fún títí wọn ó wá ń jẹ́ fún Nàìjíríà àwọn ọmọ Kaaro Ajire tá bá sọ̀rọ̀ nípa name it football ni o eré sísá gbogbo ẹ̀ tá bá sọ any sport àwọn ọmọ Kaaro Ajire wọ́n kó ipa tó pọ̀ but ògo yẹn ó ń lọ fún orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé a nígbàgbọ́ wípé ìkan náà ni wá àmọ́ a sọ èdè kan náà a jẹ oúnjẹ kan náà ìwọṣọ wa gan kò jẹ́ ìkan náà a wá gbé civilization a gbé sí orí cultural life wa a gbé instead of ká máa advance ọ̀rọ̀ tí mo sọ mo ní we need to be rebuilding ká máa rebirth ká máa reform gbogbo àwọn nǹkan tó jẹ́ títí wa instead of doing that a gbé gbogbo agbésẹ́gbẹ̀ẹ́ àwọn àjòjì wọ́n wá wò pé okay kúkú mọ̀ wúlò kú mọ̀ how important it is jẹ́ káwa máa lò àwọn dẹ̀ náà gbé civilization wá fún wa àwọn náà gbé ọ̀làjú wá fún wa but ọ̀làjú tó gbé wá fún wa gbogbo nǹkan títí wọn la gbà a gbé títí wa sẹ́gbẹ̀ẹ́ ìgbà wo la wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní rebuild títí wa ara àwọn nǹkan tí a fi wò pé jẹ́ ká kúkú dá dúró káwa náà ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni tiwantiwa wọ́n ní tiwantiwa mìtìtì ká bẹ̀rẹ̀ sí ní ọ̀làjú tá a gbà ká wá fi ọ̀làjú yẹn ká fi build ilẹ̀ Kaaro Ajire gbogbo rògbòdìyàn lọ́tún lósì Yorùbá nation òun ló lè solve problem yẹn oríṣiríṣi nǹkan a ti ṣàlàyé ní gbogbo ìgbà la máa ń sọ àwọn benefit tá máa rí nípa ká gba ìlú wa kò ní sí pé gbogbo revenue tó wà nínú ìlú wa wọ́n kó lọ sí ilẹ̀ òkèèrè kan wọ́n wá ṣẹ̀ wá pín wọ́n wá fún wa ní token kò ní sí wípé òkè òun nìyẹn sìn few days ago mo rí nínú news pé wọ́n orientate àwọn pààyàn sínú àwọn aṣọ́bodè rí pé ogun ti wọ̀lú àwọn tó yẹ pé terrorist ni wọ́n pààyàn ní Boko Haram ni wọ́n ò fẹ́ wọ́n ní dáàdi wa kan explain kìíní kan pé kí ló ń jẹ́ Boko Haram wọ́n ní book is haram education is haram òun ni Boko Haram bàbá yẹn explain fún mi ó ní kí ló fà ó ní nítorí pé àwọn ènìyàn lọ síléèwé wọ́n kàwé wọn ò ríṣẹ́ ṣe náà wá decide pé kí ni according to the explanation of my big daddy I call him big daddy pé torí ẹ̀ ni wọ́n ṣe bínú pé wọn ò fẹ́ ẹ wá fẹ́ fi ìran tó kàwé ìran tó lajú ojú ọ̀là sódì náà ni civilization òun ló kó bá ìran Kaaro Ajire ǹjẹ́ a develop àwọn nǹkan tó jẹ́ titi wa civilization in human society with well developed ǹjẹ́ we are well developed mentally are we well developed culturally are we well developed spiritually rárá we were not well developed because even the way we address each other gan the way we take things láàrin ara wa gan ó sọ pé our develop lajú tó because we don't handle issues maturely we are not civilized tá bá handle matter if not pẹ̀lú gbogbo analysis grandpa ti ń ṣe fún wa wípé àwọn Fúlàní wọ́n ń ṣe ìran Kaaro Ajire wọ́n tún sọ
lórí ètò ìyá wa Tẹ́ni Ọmọlógo wọ́n ṣàlàyé ìpilẹ̀ṣẹ̀ wọn, wọ́n dárúkọ ìyá àti bàbá wọn, àwọn bó ṣe rìnrìn àjò ayé wọn, gbogbo ẹni grandpa sọ. Ọba aládé kò ní sọ pé òun tún fẹ́ lọ gbé ìyàwó Fúlàní wá kó wá fẹ́, á wá bí ọmọ Fúlàní in 20 years according to ṣe rí pé analysis grandpa yẹn ó ṣe kinní gan. In the next 20 years nsìn a ní Fúlàní Yorùbá, Fúlàní àwa di pé wọ́n di governor, wọ́n di chairman local government. Bí ìran ṣe ń parẹ́ díẹ̀díẹ̀ nìyẹn, bí ìran bó ṣe ń parẹ́ díẹ̀díẹ̀ nìyẹn. So this is the tó bá jẹ́ wípé ó dàbí ọmọ kan tí mo ń bá sọ̀rọ̀ lórí ẹ̀. Ọmọ yẹn ní pé tó bá yẹ pé aráàlú yẹn lòun ni, òun wá pé àwọn ọ̀dọ́ ìlú yẹn pé kán ṣe kí ni o, àwọn náà máa ṣèdájọ́ ọba, nítorí pé láyé àtijọ́ àwọn ìlú ló máa ń ṣèdájọ́ ọba, but ìyẹn kọ́ la bá wá. Tá bá sọ̀rọ̀ nípa civilization, we build our economy by civilization. Ọ̀nà wo la fi build economy wa? Instead of kó build economy wa kó lè wúlò fún àwọn youth wa, wọ́n fi ń kó owó sápò ni, wọ́n fi ń kó owó, wọ́n fi ń tọ́jú ẹ̀ ni. Like I said few months ago, mo ní for example, ẹ wo gbogbo àwọn senators, ẹ wo gbogbo àwọn tọ́pẹ́ra wọn ní representative, ìkọ̀kọ́nu wọn ò ní company kékeré bó ti wọ́n mọ ní ilẹ̀ Kaaro Ajire. Is that the civilization tí wọ́n wà civilized? Ṣé ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ bọ́yẹn travel kákàkiri here and there? Ìjọ́ wo lẹ rí pé Prime Minister UK ó travel lọ sí India, ó lọ gba treatment? Ordinary hospital wọn ò lè kọ́ sí constituency wọn. Ordinary omi lásán fún constituency wọn kọ́ mu káwọn èèyàn máa rómi mu, wọn ò lè ṣe. Ordinary school, àwọn primary school, pé kí wọ́n kọ́ standard primary school fáwọn ọmọ kéékèèké, wọn ò lè ṣe nítorí pé kí ni onímọ̀ tara ẹni nìkan tí wọ́n nìkan ni wọ́n mọ̀, wọ́n dẹ̀ láwọn wà civilized. How civilized are they? When we talk about civilization tí mo ń sọ, mo ní ó kó bá ọrọ̀ ajé wa, ó kó bá àṣà wa, ó kó bá èdè wa. Ara civilization òun ni ò jẹ́ ká máa sọ Yorùbá, English ni, tá sọ Yorùbá di vernacular, èdè wa, èdè abínibí wa a sọ di vernacular. Ó wá di wípé at what age gbogbo wa wá ń struggle láti máa sọ Yorùbá. Ó dàbí ẹnìkan tájọ́ ń sọ̀rọ̀, ó ní even gan pronunciation ẹ̀ ó wrong. Ọmọ Kaaro Ajire, èhó ọmọ Kaaro Ajire kí n má ní good pronunciation fún èdè wa. So báwo kí ni àwọn advantages the civilization, kí ni àwọn disadvantages? Ṣé disadvantages yẹn ṣó pọ̀ ju advantages lọ? Ọ̀nà wo la wá fẹ́ fi jẹ́ kó wúlò fún wa? Mo ń sọ mo ní kò ń ṣe ìgbà tá bá dé Yorùbá nation nìkan la máa tó máa gbé ìgbésẹ̀ wa ti bẹ̀rẹ̀ láti lọ́wọ́ báyìí. Màámi Àṣàkẹ́ Àdèmórí yín ẹ káàbọ̀, bàbá mi Adébánjọ Bámidélé ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé gan ni. Màámi Ọmọlára Sunshine, my mommy, màámi nìyẹn o, ẹ káàbọ̀ mo rí yín mà. Mo ní ẹbí mo yẹn sọ kí ni àwọn advantages yẹn, kí ni àwọn disadvantages? Number one advantages ni pé ó máa jẹ́ kí economy wa kó grow generally. Ó máa jẹ́ kó strong because a máa partner pẹ̀lú àwọn ìlú mi, nítorí pé wa náà ti ń lajú, a ti ní ìdàgbàsókè, a máa meet àwọn èèyàn, a máa infrastructure máa wà. Irú nísìn nílẹ̀ Kaaro Ajire a ní infrastructure kankan, wọn ò ṣe anything, wọn ò ní infrastructure tó múnádóko. Constant improvement máa wà ní society máa grow. Ilẹ̀ Kaaro tá bá gba Yorùbá nation sìn, gbogbo civilization tá ń sọ ó máa useful nílẹ̀ Kaaro Ajire. Most especially gbogbo àwọn tó ti jáde lọ, tó ti lọ sí oríṣiríṣi. Most especially tá bá ń sọ kí lorúkọ ẹ̀, ó dàbí ọ̀rọ̀ tá máa ń sọ pẹ̀lú grandpa máa ń sọ pé àwa tá wà níta ní ọ̀rọ̀ Yorùbá nation yìí ká lára jù. Ẹnìkan wá dáhùn pé nítorí pé we've seen it all, òun ló ṣe ń ká wa lára ju àwọn tó wà nínú ilé lọ. Nígbà tá mọ̀ wípé ọmọ tí wọ́n bí ó ń gba benefit
táwọn aráalé wọn ò ní idea pé ó yẹ kí bó ṣe ń bímọ kó máa gba benefit lórí ọmọ yẹn nílé kò jẹ́ kó lè mú ní òkúkúdùn. àwa náà la máa ṣàlàyé fún wọn, àwa la máa sọ fún wọn wípé àníṣe tá a bá ti kú ò ní Nàìjíríà nítorí pé kí ni in fact ó dàbí ọmọ tí ìyá àti bàbá ẹ̀ fún lórúkọ tó wá mú orúkọ yẹn tó wá yí padà tó fún rẹ̀ lórúkọ míì tó wá ń sọ fún pé lágbájá nìyẹn àwọn èèyàn ní àwọn ò mọ̀ nítorí pé orúkọ tí gbogbo ẹbí mọ̀ sí tí ìyá àti bàbá sọ òun ni báyìí báyìí òun ló yí orúkọ padà báwo la ṣe fẹ́ mọ̀ pé àwọn tí wọn ò mọ̀nú ẹbí gan wọn ò lè dá mọ̀ òun lọ́rọ̀ Nàìjíríà. Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà, Ọlọ́run ò dá orúkọ tó ń jẹ́ Nàìjíríà, Ọlọ́run ò dá ìlú tó ń jẹ́ Nàìjíríà. So civilization kò lè work fún wọn nínú ìlú yẹn. Ẹ lè imagine ìran Kaaro Ajire owó ni ìran tó civilize jù, wọ́n lajú, wọ́n mọ̀wé, wọ́n kàwé, wọ́n ní ọgbọ́n lórí. Ẹ wá lọ kó wọn pọ̀ mọ́ ìran darandaran tó yẹ pé nǹkan ẹyọ kan ṣo tí wọ́n mọ̀ ní pé kí wọ́n máa rìn kiri kó máa gbé nínú igbó, wọ́n ìran tó dọ̀tí. Báwo ni? So kí là ń sọ lọ òun ni tábánikà wá sọ nípa Nàìjíríà. Ṣé Nàìjíríà wà civilized? Nàìjíríà wà civilized because economy wọn ó lè strong láwọn ibì kan but compared to àwọn ìlú míì, ìlú ńlá mẹ́ta tí wọ́n dàpọ̀ ó yẹ kí economy wọn kó wà stronger kó máa compete pẹ̀lú àwọn bíi Europe country ní àbí àwọn Asia country. Meanwhile kí ni disadvantages ni pé artificial standard of right and wrong. Disadvantages ni pé mo mọ àyè mi, mo mọ ẹ̀tọ́ mi, mo ṣe gbá mo ṣàwo, a kú ojú kan la wà tẹ́lẹ̀, a ti move látojú kan, a ti rìn síwájú, a ti ní lọ síwájú. Civilization náà bá ṣe ń sọ pole advantages ó ní disadvantages, ó tún ní importance tó ní. Kí ni importance ẹ̀? Importance ẹ̀ yẹn ló máa mú mi lọ sórí àṣà wa gangan, ló máa mú mi lọ sórí ìbílẹ̀ wa gangan, ló máa mú mi lọ sórí ewé àtegbò wa gangan. Ṣé rí importance ẹ̀ ó complex gan, ó complex débi pé ìgbé ayé ẹ̀dá ni, everyday life ẹ̀dá ni complexity tó wà nínú ẹ̀. Nítorí pé kí ni ẹ wo for example ewé àtegbò yẹn, máa kọ́ dìde ó ná wọn kò lóyún, wọ́n ń gún ewé àtegbò, wọ́n rọ́ sínú capsule. Mi ò mọ̀ bóyá ó sì ń ṣe àwọn nǹkan yẹn because wọ́n rí pé capsule àwọn òyìnbó àwọn náà ń rọ nǹkan sínú capsule ni. Wọ́n lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀ ni. But ó yẹ kí ìjọba tó bá jẹ́ pé ilẹ̀ Kaaro Ajire orílẹ̀-èdè Odùduwà nation òun la wà ní, ó yẹ kí ìjọba sponsor irú ẹni yẹn wá kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣé ti rí job creation ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí abẹ́ wọn láti continue. Wọ́n máa wá ṣe kí ni o, wọ́n máa wá networking, wọ́n develop network. Ọmọ ìyá mi ok ẹ káàsán bàbá mi Máyégún Àmọ̀tẹ́kùn àgbáyé àbọrúbọ yìí o. So wọ́n máa develop, wọ́n máa ṣe networking ẹ̀, kódà àwa látún máa ṣe kí ni látún máa supply àwọn ìlú mi ní àwọn nǹkan yẹn. Mo bẹ̀rẹ̀ sí ní study Korea pé what is about this Korea, torí ọmọ mi náà fẹ́ lọ sí Korea, mo wò pé jẹ́ kí n kọ́kọ́ lọ study ibẹ̀. Mo realize pé Coca-Cola wọn kì í tà ní Korea, ẹ lọ gọ́gù ẹ̀. Àwọn other fruit drink èmi wọn kì í tà ní Korea, but àwọn tí wọ́n ní wọ́n ṣe àwọn drink wọn ní Korea tó dàbí beer, tó dàbí àwọn beverages, ó wà medicinal bẹ́ẹ̀. Mo wá rántí pé president Korea ti sọ rí pé until we go back to our own, that is when we will not have much problem. That is when we will go higher. But mo wá rántí ọ̀rọ̀ yẹn mọ́ ní àwọn people yìí náà
gbogbo drink wọn àwọn ni wọ́n ṣe drink wọn àwọn drink wọn dẹ̀ wà medicinal. Importation tó yẹ pé àwọn nǹkan tí wọ́n import ní Korea kò tó 13% product wọn gangan ni. Kí ló wá dé? Nítorí pé ìlú oríṣi mẹ́ta ló papọ̀, orílẹ̀-èdè mẹ́ta ló parapọ̀. Ìdí nìyẹn tá ṣe sọ pé kí Yorùbá nation kó jáde. Tá bá jáde kúrò nínú Nàìjíríà nísìn, ìlú tó yẹ pé kò sí security, kò sómi, kò sí iná, inú òkùnkùn náà fi àwọn èèyàn sí, gbogbo owó relief fund tó ń gbà, gbogbo owó tí wọ́n ń bọ́rọ̀ wọ́n pín láàrin ara wọn ni, kò sí nǹkan gidi kan tí wọ́n fi ṣe. A ti sọ lórí ètò yìí, grandpa ti ṣàlàyé ipe tí wọ́n bá fún wa ní presidency Yorùbá presidency o, wọ́n fẹ́ fi ṣọ́ọ̀tì wa up ni nítorí ohun tí wọ́n ń jẹ ní ara wa. Ǹjẹ́ ká kúkú máa jẹ àwọn nǹkan yẹn ká máa fi túlù wa ṣe kí àwọn àjòjì náà kó máa wá benefit lára wa, ṣé kò bẹ́tà ju kí àwọn ọmọ wa máa lọ ṣẹrú kákàkiri lọ? Civilization ní pé àwọn nǹkan wa ká máa lò fúnra wa, ká máa fi ṣe kíni, ká máa fi ṣe ìlọsíwájú ìlú wa. Civilization ní pé àwọn nǹkan wa ká máa reform ẹ̀, ká máa rebuild ẹ̀. Ó dàbí product nsìn, tá bá sọ̀rọ̀ nípa product. Tá bá kọ́kọ́ fẹ́ ṣe product, nǹkan tá máa kọ́kọ́ wò ní pé a kọ́kọ́ lọ bèrè fún kí ni demand àwọn clients. Demand àwọn clients ní pé wọ́n fẹ́ Yorùbá nation. Ó dà o, kí ni nǹkan tí a lè produce? Yorùbá nation gangan la lè produce tó yẹ pé ó lè fi àwọn ọmọ Kaaro Ajire ní ìfọ̀kànbalẹ̀. Ó dà, kí wá ní àwọn nǹkan tí ó entails? Nǹkan tó entails òun ni gbogbo àwọn ìgbésẹ̀ tá ti ń gbé, tá ti ń pariwo lọ́tún lọ́sì. Then another one tó tún wá ṣe kókó tó ṣe pàtàkì òun ni petition tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ má jẹ́ ká gbàgbé. Ẹ máa pe aráalé, ẹ máa pe àlejò, ẹ máa pe ojúlùmọ̀, kẹ́ máa sọ fún wọn wípé ẹ sign petition yẹn. Nítorí pé another stage nìyẹn fún wa. Bàbá mi Táíwò Bánusọ, ẹ káàbọ̀ sórí ètò. Another thing ni pé tá bá sọ̀rọ̀ nípa networking, tá sọ̀rọ̀ nípa gbogbo àwọn, mo sọ̀rọ̀ ní few days ago, ó ti kọjá 1 week nsìn torí mi sí around last week, mi ṣe program last week. Mo sọ ní 2 weeks ago, mo ní gbogbo àwọn villages táwọn Fúlàní ń gbà lọ yẹn, gbogbo ẹ̀ la máa jà, tá máa gba nǹkan wa padà torí àwọn industrial zone wa nìyẹn. A máa wá develop bẹ̀ because àwọn urban settlement yẹn ó wà very important fún wa láti develop ẹ̀, láti network dé gbogbo bẹ̀. Bá ṣe network dé bẹ́ẹ̀ ń sìn nípa ọ̀rọ̀ petition yìí, bá ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation tó wà ń tà ẹ̀, because gbogbo àwọn urban area yẹn gbogbo bẹ̀ òun la máa lò tó bá yá, tá máa rebuild, tó máa jẹ́ industrial zone wa, tó máa jẹ́ àwọn ibi tá ti máa ṣe àwọn oríṣiríṣi nǹkan. When we talk about civilization, we are talking about development. We must develop mentally. Ó wà very important pé ká develop ọpọlọ wa. Torí ẹ̀ ni àwọn ìyá wa ṣe gbé òmìnira ìtúsílẹ̀ ọpọlọ. Lọ́ ṣe gbé jáde pé ká máa mọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ titi wa. Oríṣiríṣi program ló wà lórí social media tó yẹ pé àwọn nǹkan tó máa mú wa grow. Tá bá ń sọ̀rọ̀ nípa mentally, we need to develop physically. Ẹ wo àwọn ọmọ kéékèèké tá bí lánàá, gbogbo wọn náà dàgbà. Ó dàbí first husband mi, ó ga jù mí lọ lórí ìdúró. Sọ́nù mi, ó ga jù mí lọ lórí ìdúró, máa wò báyìí ni. Wọ́n dàgbà, wọ́n develop physically, wọ́n develop mentally. Bó ṣe yẹ kí orílẹ̀-èdè kó ṣe máa develop nìyẹn, kó máa develop
infrastructurally kó máa develop oríṣiríṣi nǹkan. Ẹ wo China, in how many years ni China dà bẹ́ẹ̀ yẹn? China is just kí lorúkọ ẹ̀ náà, ta ló ń lọ síbẹ̀? Mi robotic pé 20 years. They started researching, they started building, they are reforming, wọ́n go into handiwork. China di ní ńlá. Ta ló wá sọ pé ilẹ̀ Kaaro Ajire kò lè di ní ńlá ju China lọ? We have the capacity. We are mentally blessed. Ọpọlọ wà, tá bá ń sọ̀rọ̀ nípa ọpọlọ wà. Ọmọ mi kan ó sọ fún mi pé òun fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún mi. Mọ́mì, mo fẹ́ fi nǹkan hàn yín. Mo dẹ̀ fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún yín. Mo ní nípa petition yìí. Mo ń gbọ́. Ọmọ yẹn ṣàlàyé fún mi tó yẹ pé àdúrà ni mo ṣe fáwọn tó build the petition yẹn. Ìran Kaaro Ajire, mo sọ mo ní kò dìgbà tá bá dé nú ẹ̀ ká tó mọ bí tá lọ, ká tó mọ nǹkan tá ń ṣe. Ìgbésẹ̀ yẹn gbọ́dọ̀ máa lọ níwájú ni. Because when you fail to plan, you will plan to fail, and we don't want to be a failure. We can also talk about how civilization affected us. Number one, upon our character. A lot of us as a Yoruba, ọmọ Kaaro Ajire, ọmọ Dùduà, àti di ẹni tó máa ń ṣíralẹ̀ lórí social media, tó yẹ pé kò sí nínú àṣà wa. Ọmọ ìran Kaaro Ajire wọ́n máa ń bora ni. Kò ṣe pé bora látorí délé o, múra bí ọmọ Kaaro Ajire gidi ni. Civilization òun ló kó bá wa débi pé ọ̀pọ̀lọpọ̀ nù wa wọ́n ti ń ṣíra sí wòwò, wọ́n ti ń ṣe kí lorúkọ ẹ̀. Àkóbá tí civilization tó ṣe fún wa ní ilẹ̀ Kaaro Ajire òun ní pé ká má rí ara wa bí kí lorúkọ ẹ̀, ọmọ aládé. Nítorí pé ọmọ aládé ni wá, bàbá mi Adékúnlé mo rí yín kújọ́ mẹ́ta. Ọmọ aládé ni wá, àwa ríra wa bí ọmọ aládé mọ́, àríra wa bí ọmọ tó kọ́ nílé ọgbọ́n. Nígbà yẹn bàbá mi máa sọ fún ẹ pé ilé ọgbọ́n ni wọ́n ti kọ́ ẹ. Ó wá gbọ́n ní ọmọ tó kọ́ nílé ọgbọ́n, tó gbọ́n nílé òye. Ọgbọ́n àtòye ni wọ́n fi kọ́ gbogbo wa, ni wọ́n fi tọ́ gbogbo wa dàgbà. Ọgbọ́n yẹn wá dà ní ìsìn, àti wá di wípé àwa ń fight dirty. Àrí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ, àrí bí wọ́n ṣe ń pa ọ̀dọ́ lójoojúmọ́. Another girl is missing. Àrí gbogbo yẹn, àgbé ìgbésẹ̀ tí abiyamọ tó ń gbé. Sometimes tí máa rí àwọn nǹkan mi lórí social media, máa kọ̀ pa fóònù mi báyìí. Máa kọ̀ wà nù yàrá mi, máa sọ fún àwọn mi, just leave me alone. Mo máa rò pé bo láyé yìí lọ. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ọ̀làjú ti wá jẹ́, ó ti wá sọ odindi àwọn ọmọ aládé, ó ti wá sọ wọ́n di àwọn ọmọ atọrọjẹ. A wá sọ ìfẹ́ nù láàrin ara wa. Ọ̀làjú ó ti wá jẹ́ ká máa rí ara wa bíi ipe àjẹ́ kankan. Meanwhile, pàtàkì ni wá. Pàtàkì ni wá. Ọ̀làjú ó ti kó bá àṣà wa. Ọ̀làjú ni ò jẹ́ ká rí gbogbo àwọn nǹkan tiwa bí nǹkan tó jẹ́ gidi. Mo sọ pé secretary àdúgbò mi, Katie la máa ń pè, bóyá local government mi ò mọ̀ bóyá mi mọ̀ ní kíní. Ó máa ń like Ankara gan. Ó ti lately mi ti rántí pé kí n rányàn láǹkárá kí n fún. Ó kọ́ wá pè mí. Mo kàn pàdé nínú tram ní ìjẹta ni. No, ìjọ Monday. No, ìjọ Friday. Ó wá ní ipò òun ò rí mi, kí ló ṣẹlẹ̀, kíní kan. Mo wá ní pé mo busy nǹkan bẹ́yẹn. Ó wá ní pé mi má Ankara wá fún pé ó ní particular Ankara tó ń rí, òun love ẹ̀ gan. Mo wá ní irú wo ni? Ó wá ní kó mú fóònù òun jáde. Ìgbà tó máa fi hàn mí, Kampala ló fi hàn mí. Tí wọ́n sọ pé is from Nigeria kíní kan, mo ní kó má worry, máa rán. Ìtàn pariwo àbáyà. A lè lo Kampala wa
ká ṣe kó ṣe kíní ju àwọn à boost economy Dubai pẹ̀lú àbáyà yẹn but à boost economy wa ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ sí ní boost economy títí wa tiwantiwa òun ló máa jẹ́ ká boost economy wa láyé àtijọ́ ẹmu làwọn bàbá wa mu ó ń treat fever ó ń boost mi ti ẹ̀rántí àlàyé tí bàbá yẹn ṣe fún mi lórí ẹ̀mọ́ torí ẹ̀ mo ṣe love láti kọ̀ọ̀kan lẹ̀ láyé ìsìn bíà lè mu kó ẹ lọ́wọ́ bíà yẹn the sugar content bíà mo ti sọ̀rọ̀ nípa because wọ́n kọ́ wa bó ṣe ń ṣe bíà ní school mi báyìí wọ́n ṣàlàyé fún wa sugar content bíà òun ló pọ̀ jù àwọn tí wọ́n ń ṣe bíà gan wọn ò mú tó bí wọ́n ṣe mú nílùú Nàìjíríà láyé àtijọ́ àwọn ọ̀dọ́ kì í kún kékeré náà wọ́n ń kún kékeré ọ̀làjú yìí òun ló fa ikú òjijì òun my father died at the age of 106 ọ̀làjú òun ló jẹ́ kí ọmọ 50 years máa kú nílẹ̀ Káàárọ̀ Àjíire nítorí pé a jẹ́ ìran tó máa ń dàgbà tó máa ń darúgbó gbogbo àwọn àkóbá tí ọ̀làjú ṣe fún wa nìyẹn. A lot of us nsìn àti wọ́n wà hyper débi pé láyé àtijọ́ lẹ́sọ̀lẹ́sọ̀ ọmọ àlè must die ọmọ àlè must die lẹ́sọ̀lẹ́sọ̀ la máa ń mú ọ̀rọ̀ ilé ayé gbogbo ọmọ Káàárọ̀ Àjíire nílẹ̀ Káàárọ̀ Àjíire wọ́n jẹ́ ká wọ́n fi òye àwọn bàbá wa wọ́n fi òye yé wa wípé àwọn kan wà àárọ̀ náà máa lówó àwọn kan wà ọ̀sán náà máa náwó àwọn kan wà alẹ́ ni everybody ló ń kánjú ọlà ní ìsìn everybody ló ń kánjú ọlà and nínú ẹ̀kọ́ tá ń kọ́ wọ́n ní láyé àtijọ́ wọ́n máa ń ṣe àkọsẹ̀jáyé fáwọn ọmọ ẹsẹ̀ ń táyé àwọn míì máa ń pè ní ẹsẹ̀ ń táyé náà máa ti jẹ́ kó mọ̀ pé ọmọ yìí o irú ọmọ tó jẹ́ leléyìí o ní ìsìn civilization jẹ́ kí àwọn ọmọ Káàárọ̀ Àjíire ká máa jẹ èèwọ̀ bẹ́ẹ̀ ni a lot of us èèwọ̀ òun ló fa ìfàsẹ́yìn fún wa all because we are civilized I want to eat this I want to do this daughter mi tá bá fẹ́ lọ ra nǹkan ó ní phone tó máa fi wo àwọn content àwọn nǹkan tó wà ní ó lè ní kíní yìí o my mommy look at it don't buy it again ó máa wo gbogbo àwọn nǹkan tó fi produce kíní yẹn nítorí pé ọ̀làjú dé kò jẹ́ ká mọ̀ okay o àwọn family kan wà wọn mẹ́mu àwọn family kan wà wọn kì í jẹ obì àwọn family kan wà wọ́n fi ṣe example orógbó ni wọn kì í jẹ nídìílé wọn àwọn míì wà ilá ni bọ̀ nítorí ọ̀làjú agbé àṣà asọ́nù everybody wá kánjú ọlà mo ti sọ many times lórí program yìí pé ọ̀rẹ́ mi kò sí church tí ò lọ tó náà ń wọ́ ọmọ kò sí chọ́ọ̀chì tí kò lọ kò sí pásítọ̀ tí kò gbàdúrà fún lọ mẹ́ran wá lọ mú kinní kan wá kò sí ibi tí ò lọ kò sí hospital náà tí kò lọ kò sí hospital náà tí ò lọ ní mo wá wò pé ọ̀gbẹ́ni ó jẹ́ ká máa wò kinní lásán jẹ́ ká pele o làwa pele wọ́n wá sọ pé oúnjẹ èèwọ̀ òun ló ń fa àìrọ́mọbí mi ò rò bóyá máa ń ní àgàn ní ilẹ̀ Káàárọ̀ Àjíire wọ́n ní èèwọ̀ tó ń jẹ òun ní òjò ló ń fa ìrọmọbí fún ó wá rò títí kò mọ̀ ń bá ní ẹ bá wa lè wo kí ni èèwọ̀ tó ń jẹ ìlà lásán ó ní òun ò ń jẹ ìgbà tó ń marry òun rí pé ọkọ òun láìkẹ bóun ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ nìyẹn ẹ wá wo iye years tó ti fi rìn tó fi tọ̀ kákàkiri I am putting it pé kò sí church tí kò lọ kò sí church tí ọ̀rẹ́ mi yóò lọ bọ̀ láàrin ọdún kan ọdún méjì tó stop lájíjẹ kò lọ ṣọ́ọ̀ṣì kò ṣe kọ́kànjú kó stop lájíjẹ lọ Ọlọ́run ti gbádùn rẹ̀ ọmọ méjì ló ti wà lọ́wọ́ ẹ̀ báyìí àkóbá tí civilization ṣe fún wa nìyẹn civilization ó affect culture wa in so many ways tẹ́lẹ̀tẹ́lẹ̀ we come together we are one tabari ọmọ Káàárọ̀ Àjíire níta
a máa kíra wa ni àti di sister àti in fact àwa tí a mọra rí tí a ríra rí a máa ọmọ ìyá tó máa ń wà láàrin wa ó máa ń ju pé ká mọra rí láti lé lọ lẹ́niwẹ̀ tá a bá pàdé ara wa but civilization ó ti jẹ́ kó di pé tèmi leléyìí tiẹ̀ leléyìí mo ò mọ̀ rí mi ì mọ̀ rí civilization ó ti jẹ́ ká máa ṣe kí ni ṣàkóbá fún ara wa nítorí pé ìran tó yẹ pé ìran tó nífẹ̀ẹ́ jù ni civilization kò jẹ́ ká develop socially mo ẹnìkan sẹ́ndì màá rí fídíò yẹn sìn màá wá mo ti rántí ẹni tó sẹ́ndì ẹ̀ sí mi Bulgaria wọ́n gbégun wọ́n fi ń ṣe carnival civilization ó jẹ́ ká rí gbogbo nǹkan wa bíi dímọ̀ France group ó jẹ́ ká máa rí gbogbo nǹkan wa bíi dímọ̀ ìfimọ̀ṣọ̀kan ó ń jẹ́ ká máa rí gbogbo nǹkan wa bíi dímọ̀ ẹ sọ pé a wà ní mò ń bọ̀ mo fẹ́ wá fídíò yẹn ó ti lọ sókè. Ibi tí civilization tí ó affect culture wa dé gbogbo wa wá ń sá. Ẹ wò nísìn ara civilization òun ló jẹ́ ká máa rí pé imported ara importation yẹn òun ló kó bá ọrọ̀ ajé débi tó dé lẹ́yìn nítorí pé àka títí wá sí àrí pé títí wá wà very important. Mo ń try láti wá fídíò àwọn oníjó àwọn eléégún yẹn from Bulgaria gbàtẹ́ pé kíní ti pọ̀ jù mi tiẹ̀ mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀ lẹ́yìn gallery. Mama, stop. Bóyá nínú fóònù tí mo fi ń ṣètò ló wà. Mo ní kó stop. Stop quoi? J'ai entendu bruit. So civilization òun ló jẹ́ ká máa advance ju bá ṣe wà yìí lọ. If not, we should have been, I think, civilization of Western world because we Yorubas are civilized before rubber master came. Ṣé rí nǹkan tí mo ń try náà láti sọ náà yẹn pé civilization àwọn Western world tá gbé sórí. Àwọn ìyá wa wọ́n á dirun wọ́n á ṣerun wọ́n ṣe bọ́ ń ba irun ni ibi bíbarun tí àwọn ìyá wa ti ń barun láti rí pé a lè miss nǹkan mọ́run yẹn ká fi ṣe irun wa ní ìsìn everybody ló ń dé wíìgì sórí irun onírun ni táwọn òyìnbó yìí ni òun ló jẹ́ báwo la ṣe fẹ́ boost economy wa ara àwọn àkóbá tí civilization tó ṣe fún wa nìyẹn o báwo la ṣe fẹ́ boost economy wa. Stage by stage òun ló yẹ ká máa realize gbogbo àwọn nǹkan wa mo sọ̀rọ̀ nípa omi níjọ́ yẹn mo ní sí omi Èkó lásán Èkó arómisálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ ó lè body whole Africa more than 20,000 categories of people náà lè ṣiṣẹ́ ń bẹ̀ yàtọ̀ sáwọn divers àwọn tó máa pẹja àwọn tó mo ṣàlàyé gbogbo ẹ̀ kí ni nǹkan tó take àwọn kan wà tó yẹ pé wọ́n study kí lorúkọ ẹ̀ àwọn máa treat omi yẹn omi nìkan ni mo ṣe sọ̀rọ̀ lórí o there are so many things tó yẹ pé ó
ordinary ilẹ̀ wa lásán, ilẹ̀ tó ń ṣàn fún ọ̀rá ní ilẹ̀ ọlọ́ràá, ibẹ̀ ló ti wá mú mi lọ bá gbogbo àwọn balẹ̀ Kaaro Ajire nítorí pé kí ni onímọ̀ tara ẹni nìkan ni wọ́n. I put it to them. Tó bá jẹ́ wípé wọ́n pe àwọn àjòjì wá kọ́ máa wá fún wọn token, ó yẹ máa wá gold lọ token UK ó ní reserve. Ẹ̀yin tó yẹ pé àwa la ní ilẹ̀ wa náà ti ń wá, Africa náà ti ń wá gbogbo gold tán ní now. Ẹ máa gbọ́ Italian gold, Dubai gold. Ṣé wọ́n ń wá gold ní Dubai ni? Kí ilẹ̀ Kaaro Ajire kọ́ má ní gold company ẹyọ kan, but àwọn àjòjì ń wá. Tó bá kó 1 million, wọ́n sọ fún yín pé 1,000 làwọn kó, ó yẹ gba owó tíntínì. Tó yẹ pé àwọn ọmọ wa ló yẹ kó lọ train how to be mining. Ara nǹkan tí mo yẹ sọ pé research ló pọ̀ jù, òun nìkan tó yẹ kó pọ̀ jù láti máa ṣe. Ìdí nìyẹn tá ṣe sọ pé ẹ jẹ́ kí gbogbo wa ká jà fún nation wa, ká gba Yorùbá nation wa. System of government ti Yorùbá nation ó yàtọ̀ sí system of government ti Nigeria o. Nítorí pé kí ni aráàlú ló máa decide ní Yorùbá nation. Nítorí pé service ni ẹ wá render, àwọn òṣèlú Yorùbá nation wọ́n wá render service ni. Àwọn aráàlú ló máa decide fún wọn. Bàbá mi Kaaro Ògùn ẹ kújọ́ mẹ́ta sà, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Lékan mo rí yín, ẹ káàbọ̀. Àwọn aráàlú ló máa decide pé nǹkan báyìí làwọn fẹ́. Nítorí pé bó ṣe mo ò mọ ìlú bòmí o, France ni mo wà, opinion ni wọ́n máa jù ní. Kí ni opinion yín? A fẹ́ ṣe nǹkan báyìí, how many percentage ló sọ yes, how many percentage ló sọ no, how many percentage ló sọ pé àwọn ò ní opinion. By voting ni àwọn aráàlú ló dẹ̀ máa vote. Wọ́n máa tébù ẹ̀yìn. Ó dàbí ọ̀rọ̀ tí president wọn sọ lately pé àwọn tó ń gba benefit wọ́n gbọ́dọ̀ máa ṣiṣẹ́ 15 hours. Ibẹ̀ náà tí wá dá lóhùn pé àwọn ń rò bẹ́ẹ̀, wọ́n rò ní o, wọn ò tí ì take decision. Àwọn tí wọn ò níṣẹ́ rárá yẹn kí ni wọ́n máa ṣe? Wọ́n fẹ́ mọ bóyá fẹ́ ṣe o. Wọ́n fẹ́ mọ bóyá fẹ́ ṣe. Àárí ẹ̀kọ́ yẹn kọ́, àárí àwọn nǹkan tó dá kọ́ lára wọn. Okay, ọ̀rọ̀ tí ẹnìkan sọ nípa ìjà Russia àti Ukraine, mo ní kò sí ìtókè mi torí Ukraine ò sọ̀rọ̀ nípa Yorùbá nation, Russia ò dẹ̀ sọ̀rọ̀ nípa Yorùbá nation. Tó bá dé bójú ló máa padà dé bá mú. So ńgbà tí Africa tí ò ti ní peace, kí wá láwọn lọ́run ní peace fún? Wọ́n sọ wípé number 1, àwọn bàbá mi Bashiru Mustapha ẹ káàbọ̀ sórí ètò, bàbá mi Taofik ẹ máa kújọ́ mẹ́ta sá. So à ń sọ nípa àwọn nǹkan títí wa, à ń sọ nípa báwo la ṣe lè build ìlú wa, à ń sọ nípa báwo ni gbogbo àwọn ọmọ wa náà ṣe lè ní ìlọsíwájú tán lè grow. Báwo à ń sọ nípa báwo ni gbogbo àwọn tó wà nílé, àwọn ìyá wa tó ti 60 plus 70, àwọn 80 gan tó wà ní ibi báyìí ní diaspora, báwo náà ṣe lè padà sílé. Àwa bẹ̀rẹ̀ sí ní kálukú à ń ṣe bí debate, à ń ju idea fúnra wa pé okay a lè ṣe báyìí, a lè gbà báyìí, a lè rìn báyìí, a lè lọ báyìí. Civilization títí wa gangan ó build economy wa, torí ìran Kaaro Ajire wọ́n wà civilized. Àwọn wọ́n ṣáájú France ní TV station, Awólọ́wọ̀ ló gbé wá o. Àìmọye nǹkan, Cocoa House, ẹ wá wo wọ́n ṣáájú ìlú yìí ni o. Skype àbí kí náà máa ń pè é ní ìmọ̀ ní English, French mo ti mọ̀. Àìmọye nǹkan tí ẹ pé àwọn bàbá wa, bàbá Awólọ́wọ̀ wọ́n ti ṣáájú ìlú tó jẹ́ France ṣe. Ẹ wá wo ilé tí a ní.
nílẹ̀ Kaaro Ajire gọ́ọ̀mẹ̀ntì ò ní yàtọ̀ sí Jákàndé estate ẹjọ́ estate mi wo la tún ní gbogbo àwọn politician wa civilization tí wọ́n ní kò correct wọn kò correct rárá tó bá correct torí wọ́n correct ni they will create a job. They will create a job fáwọn àwọn youth. Ìdí nìyẹn tá ṣe ń sọ wípé kò favour wa. À ń sọ̀rọ̀ Yorùbá nation, à ń sọ̀rọ̀ Odùduwà republic wa. Àwọn kan, àwọn aláìmọ̀kan, torí pé aláìmọ̀kan ni mo rí wọn sí. Wọ́n ń sọ̀rọ̀ nípa One Nigeria. Mo ń bọ̀. One Nigeria, the Federal Polytechnic of Daura, Air Force Reference Hospital Daura, Women and Children Hospital Daura, University of Transportation Daura, Kano Maradi Rail Line passing through Daura. One Nigeria nìyẹn o. School of People with Special Need Daura. And you are talking about One Nigeria. Nigerian Air Force Response Air Wing Daura. Nigerian Army 177 Battalion Base Daura. Forwarding Operation Base Daura. National Directorate of Employment Center Ganga Daura. Upgrade and expansion of Daura Mini Stadium. Sustainable Development Goal Skill Acquisition Center Zango Daura. Completion of Zebek Dam Daura, which supplies 1 million liters of water to Daura and neighboring communities. Kò tí tán. 73 kilometer 132 kVA line from Katsina to Daura and 230 and 40 MVA transformer to boost power supply. Dualization of 72 kilometer Katsina Daura Road. 50-bed maternity center at the Daura General Hospital built under the name of the First Lady. Sir Emeka Ofo E-Library Daura. 400,000 liters capacity solar power water system by NNPC and Balema Oil in joint venture with Jack Richton Foundation. Several SDG school projects in Daura. Several works of rehabilitation, expansion, reactivation and completion of abandoned and existing projects, including road, school drainage, water projects, etc. National Directorate Employment, NDE Cosmetology Training and Distribution of Cosmetology Pack of 1,000 women in Daura. 3,030 kV, 132 kV power subtraction Daura in northern Nigeria alone. In the state of president alone, ní southwest mélòó ló wà? Kí ni nǹkan tí wọ́n ṣe sí southwest? Ọ̀nà ṣe train, rail line, wọ́n wá gbé locomotive wá nígbà tí àwọn èèyàn lo train, nígbà tó yẹ pé ẹni tó ní fastest train ní Italy ọmọ Kaaro Ajire ni. Buhari is looking after his people. Ìgbà tí ó gọ̀, ó dàbí bàbá Ròpẹ̀rẹ̀, wọ́n náà wọ́n dá Buhari lẹ́bi, kódà àwọn lọ́ọ̀fù ẹ̀ nítorí pé kí ni ó ní ìfẹ́ àwọn èèyàn ẹ̀, ó fi ìfẹ́ àwọn èèyàn ẹ̀ sọ́kàn. Ẹ wo gbogbo àwọn elder Kaaro Ajire báyìí, wọn ò rí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ, wọn ò rí bí wọ́n ṣe ń kidnap, wọn ò rí bí Fúlàní ṣe ń pa ìran Kaaro Ajire, wọn ò rí bí wọ́n ṣe ti overpower ilẹ̀ Kaaro Ajire. Presidency APC nítorí pé ìran Kaaro Ajire jẹ́ ìran tó ní ìbọ̀wọ̀ fún àgbàlagbà ni. If not,
mélòó ni gbogbo wọn sí àwọn youth wa tó bá yẹ pé àwọn youth wa wọ́n ti dìde wọ́n ti ṣe ìdájọ́ ọwọ́ bó ti tọ́ bó ṣe yẹ gbogbo wọn wọ́n ti mọ ibi tó yẹ kó kọjú sí bọ̀ nítorí pé a jẹ́ ìran tó bọ̀wọ̀ fún àgbàlagbà tó ní ìfaradà òun làwọn ọ̀dọ́ wa ṣe ń wò ó pé ẹ má jà ṣe bẹ́ẹ̀. We need to develop socially, culturally. It's a very long time that I watch your program. I really miss your program so much. More grace, auntie. Baba mi Taofik. Ẹ wò kó lè dá náà ni. Stage wo la dé? Because stages by stage ni. Stage by stage ni. Ìgbà wo la fẹ́ dé advanced stage? Ìlú tẹ́ ń wò ilẹ̀ Kaaro Nàìjíríà yẹn ìgbà wo ló fẹ́ dé advanced stage? Mo ní list gbogbo àwọn tó jí owó Nàìjíríà. Fẹ́mi Adésínà àti one other Navy officer, àwọn méjì ní Yoruba. We have over 35 ìran Fúlàní ńbẹ̀. Billions of dollars. Mo máa sọ máa ní mentality Kaaro Ajire kọ́ ló wà lórí wa. We have Nigerian mentality. Tí Yoruba ọmọ Kaaro Ajire tó bá ń jà tí wọ́n bá fa aṣọ ara wọn ya aládùúgbò ló máa sáré daṣọ bò wọ́n. Àwa rí pé wọ́n bọ́ra sí wòwò ègún ńlá ni. Ẹ wá wo bí wọ́n ṣe máa ń pọ́n obìnrin ní ilẹ̀ Kaaro Ajire ohun ẹlẹgẹ́ but àtìgbà tí a ti gbé mentality Nàìjíríà wọ̀ obìnrin ò jẹ́ kankan. Nítorí civilization, Western civilization, nítorí pé we are civilized people. Káwọn people ìtò wa. A lot of people believe pé ìran Kaaro Ajire ti ń wọ aṣọ. Wọ́n ti okay ìgbà tí àwọn colonial master dé ṣé ìhòòhò náà báwọn forefathers wa ni. Báwo ni wọ́n ṣe ń ṣe aṣọ òkè? Mi ò rí rí ní diaspora kan ṣe aṣọ òkè náà. Àwọn bàbá ńlá wa ti ń ṣe aṣọ òkè. Wọ́n ti ń ṣe Kampala káwọn òyìnbó ìtò dé. Ẹjọ́ ìgbà tí wọ́n dé ṣé ojú mi inú gbóná ti bá àwọn forefathers wa ni. Wọ́n ti ń kọ́ ilé, wọ́n ti ń gbélé kí àwọn òyìnbó ìtò dé. Kò kí ń ṣe Western civilization òun ló make àwọn bàbá wa civilized. Mo rántí pé Prime Minister UK ó kọ́ ńgbà yẹn pé these people are civilized that we cannot conquer them. The only way we can conquer them is to collect their culture and give them our own Bible. I have it in my phone. Torí ẹ̀gbà máa ní tí gbogbo èèyàn bá sọ Christianity, Muslim, scam ni gbogbo ẹ̀. This is France now. Wọn kì í ṣe ẹ̀sìn kankan. Cathedral wọn kíní ni now. Tourism center ni. Àwọn former ọba wọn, àwọn adé, àwọn aṣọ tó ń wọ̀ láyé àtìgbà yẹn gbogbo àwọn nǹkan ayé àtijọ́ wọn náà tó síbẹ̀. Tẹ́ máa lọ fi €10, tẹ́ máa lọ fi wò. Sherry civilization wọn ọ̀dánù. Irú ìtọ́lùwò tó ní kọ́ lọ da gbogbo kíní nù. Àwọn ọ̀dá títí wọn nù ọ́. Wọ́n ń tọ́jú ẹ̀ ni. And there is one thing tí mo tún lẹ́yìn òun nílùú òun ni pé tí bàbá bá jẹ́ farmer tí bàbá yẹn ó máa fi ojú ọmọ ẹ̀ sí kò sí ìwé kó ka Cambridge he will come back to become that farmer. Ẹ máa rí pé from generation to generation wọ́n máa rebuild ẹ̀ wọ́n máa reform ẹ̀ they will be building on that legacy. Many of our forefathers gbogbo legacy tí wọ́n filẹ̀ gbogbo ẹ̀ láti gbá sọnù sínú pubel nítorí Western civilization. Gbogbo custom wa ńbo ló wà. I am not talking about custom officers o. Gbogbo social behavior wa
ọmọ Kaaro Ajire ọmọlúwàbí ń bọ lọmọlúwàbí wá wà gbà tí mo máa rí pé wọ́n ń pa àwọn èèyàn ara ń ta mí ara gbogbo ẹ̀ bí ilẹ̀ Kaaro Ajire bó ṣe ń lọ bí gbogbo nǹkan ṣe ń lọ ó jẹ́ ìtara fún wa ibẹ̀ làwọn kan ti busy for hours wọ́n máa búra wọn. personal life mi kò sẹ́ni tí ò ní personal life ẹ̀ kò sẹ́ máa wá gbé wá ẹ gbà mí o ayé mi o ṣé ẹ jọ máa èmi náà wá even gbogbo àwa many of us náà ń ṣèjàgbara àti lose focus àwa kọjú mọ́ jàǹgbara mọ́ ayé aláyé la wá rán kákàkiri orí social media. Àwa sọ pé iná Yorùbá nation ó ti ń dim kò dim o àwọn èèyàn yẹn no lose focus on their own. Yorùbá nation has come to stay no going back. Mo máa ń sọ èmi ní 100% 110% ní assurance ká má gba Yorùbá nation but ọ̀nà tó má gbà wá mi lè sọ but it will come and stay. Nítorí pé kí ni àwa làwa ń kígbe làwa ń sọ̀rọ̀ làwa ń ṣe kinní kan àwọn tó ní ilẹ̀ wọ́n á gba ilẹ̀ wọn àwọn ọmọ Kaaro Ajire ló yẹ ká lọ múra ká ṣe kí ni o ká má bàa fi ẹ̀mí ara wa ṣòfò nítorí pé kí ni àwọn tá à ń bá tò àwọn ti múra ogun wọ́n ti múra gbogbo ọ̀nà. Ní mo máa nígbà bàbá mi àkàrà ògùn wà mí nígbà tá a máa wà ní clubhouse wọ́n sọ nínú group àwọn Fúlàní pé the best weapon for war is patience. Wọ́n ti gbé wá lógun wọ́n rí pé àwọn people yìí wọ́n wá lálákọ̀ọ́kọ́ wọ́n lose out wọ́n wá lẹ́lẹ́kejì wọ́n lose out they were now planning strategies. Mo ní níbi tí àwọn Fúlàní tí wọ́n ti busy tí wọ́n ti ń plan báyìí máa gba gbogbo ilẹ̀ tí a mọ value ẹ̀ ilẹ̀ tí a rí how important it is tí wọ́n ń plan láti gbà nítorí pé àwọn ti rí àwọn nǹkan tó wà nínú ilẹ̀ yẹn wọ́n ti mọ value ẹ̀ wọ́n mọ importance tó ní. Àwa ń busy à ń bára wa jà ó gbé sórí ó gbé símú but àwọn ṣe kí ni wọ́n ń ṣe iṣẹ́ wọn lọ every day. Tó bá jẹ́ pé Fúlàní ò fẹ́ gba ilẹ̀ Yorùbá completely kí ló dé tí wọ́n ń lòdì àwọn èèyàn wá. Àwọn instead of káwá máa gbé ìgbésẹ̀ ilẹ̀ òòṣà ilẹ̀ Kaaro Ajire náà àjòjì tó bá rìn tí ò mọ̀ rìn nígbà táwọn baba ńlá wa wà olóko wàá wọnú oko olóko wàá lọ wáṣú tójú ń wá lójú rí ni bó ṣe rù wọ́n wá pẹ̀lú tírélà yẹn tó bá yẹ pé wọ́n sùn wọn ò jí mọ́ ni wọn ò tún ní try ẹ̀ mọ́. Ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn nílẹ̀ pátápà kẹ́ wá máa mọ́nítọ̀ bẹ̀ yẹn bóyá máa tún rọ́wọ́ lù yẹn. Àmọ́ western civilization ni western civilization orúkọ Jésù àgbà wà. Ọmọ ẹlòmíì wọ́n fẹ̀mí ẹ̀ wọ́n dẹ̀mí ẹ̀ légbodò ìwọ obìnrin ọmọ Kaaro Ajire ọmọlúwàbí ò bọ́ ara sí ìwòwò kó sun ẹkún kíkorò pé ẹni tó pa ọmọ yẹn sẹ́ ẹkún ò ní tán nínú ilé wọn ní fámìlì wọn. Èní wọ́n wá lágbájá o ọ̀la tàmẹ̀dú sọnù o tàbí kó bẹ̀rẹ̀ kí ni reason tí àwọn people ṣe ń gbòkú lọ tó bá ti pààyàn wá gbòkú wọn lọ nítorí wọn ò fẹ́ kẹ́rọ ni. Tó bá jẹ́ pé gbogbo òkú àwọn ọmọ Kaaro Ajire tí wọ́n ń pa ni wọ́n rán òkú yẹn ní gbogbo ìgbà in fact àwọn kan ò ní dúró wọn ò ní pààyàn mọ́ nílẹ̀ Kaaro Ajire. Ọ̀rọ̀ tèmi àtẹnìkan sọ mo ní ọyọ́ ọlọ́run ó yé Elédùmarè ó dẹ̀ yé gbogbo gbarúmọlẹ̀ Kaaro Ajire kọ́ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ sísí tọ́nà ń gbé ń sìn wọ́n rèpù yẹn tó bá yẹ kó ti fi má gùn sára wọn má lù sára wọn má kọ́ sára wọn tó yẹ kó wà
nílẹ̀ Kaaro Ajire. In fact, ara wọn gan àwọn náà wọ́n ti ṣe wọ̀. Wọ́n ti sinmi ẹ̀dọ̀ bí ọ̀rọ̀ dádì mi á ní sinmi ẹ̀dọ̀. Wọ́n ti sinmi ẹ̀dọ̀. Because àwọn westerners tó gbé kíní ìwà carefree ni wọ́n life ni wọ́n live. Culture wọn yàtọ̀ sí títí wa. Ẹ̀gbọ́n àtàbúrò wọn lè bára wọn sùn. Culture wọn ni kò ń ṣe tilẹ̀ Kaaro Ajire. Abomination ni lọ́dọ̀ wa. Èèwọ̀ ni àìmọye èèwọ̀ tá ń jẹ lórí ọ̀rọ̀ western civilization. Àìmọye àkóbá tá ń fà fún health wa gan. Mo ń sọ ìgbà tábúrò mi ń bú mi pé ẹ̀gbọ́n mi ẹ ti fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹ ti ṣe. Mo nígbà tí mò ń wà nílé tí mo wà ní ilé wa tí mi sì wá sí diaspora mi ń sanra tó yìí mi ń ṣèyàn tó sanra. Mo ní mi mò ń jẹ bíbá yìí ni. Mo ní àti pé nǹkan kan fà o every week ni mo máa ń flush o. Ibi báyìí kí lẹ fẹ́ fi flush agúnmu ní. Agúnmu oríṣiríṣi, agúnmubà, agúnmu kíní kan, agúnmu kíní kan. Ògùn tó ń kó fún wa bí báyìí, bóyá máa rú fún yín lélẹ̀. Ó ń ba liver jẹ́. Meanwhile, àwọn agúnmu yẹn kò ní liver tó ń bàjẹ́. Mo máa sọ̀rọ̀ kan, my first born wa is now 77 years old. Ó mu omi kànga for 48 years, kò ní typhoid. See, western civilization bá dé ló bá bẹ̀rẹ̀ sí ní mo mi tap water o kò mú fún 2 years o tí mo bá parọ́ mo mọ̀ pé àwọn family mi máa wọ́n wà ń bí ó wá ní typhoid fever kànga lé wa ó mú for 40 something years kò ní typhoid for 1 day. Western civilization pipe water 2 years within 2 years. But that mini typhoid, he was admitted to hospital. Western civilization. So many things, so many èèwọ̀ là ń jẹ. Ó dàbí ẹnìkan tó sọ pé òun ò mọ̀ pé bacon ẹlẹ́dẹ̀ ni o, ẹni yẹn Muslim àfà ni. Ó jẹ́ débi pé another disaster today. A baálẹ̀ in Agbon in Ibadan has been killed by Fulani man. All the Hausas in that area have run away and now protected by security agents. Nígbà tí wọ́n ti kó àwọn Fulani sínú àwọn terrorists sínú sójà, what do you expect? Ọmọ Kaaro Ajire, ọmọ Yoruba, ọmọ Kaaro Ajire tó wọ́n bí ní ilẹ̀ Kaaro Ajire by now màálù mákàn ó yẹ kó ti wà lára wọn. By now láti bí 2 years tá ti ń pariwo pé ogun ti dé ẹ múra o. Ó yẹ kí ẹlòmíì ti ní màálù mákàn lára ìfúnpá ìgbàdí olóńdè kó ti máa wà lára wọn kó máa gbérin ni. Wọ́n pa ọba kí la rí ṣe sí. Wọ́n pa ìgbà tó wọ́n pa baálẹ̀ ṣé yẹn náà máa rí nǹkan kan ṣe sí. Wọ́n pa olórí ọ̀dọ́ wọ́n ti pa ọba ní ilẹ̀ Kaaro Ajire àwọn Fúlàní yìí o. Wọ́n ti pa baálẹ̀ báyìí o. Wọ́n ti pa olórí ọ̀dọ́. So kí ni nǹkan tó kù? Àwa sọ wípé western civilization kò kó bá ilẹ̀ Kaaro Ajire. Mo mọ ẹnìkan bó ṣe àtàkì ẹnìyẹn wọ́n ṣaṣaṣaṣaṣaṣa kò wọlé. Wọ́n yìn níbọn kò wọlé. Wọ́n dẹ̀ pọ̀ gan lórí òun nìkan. Ó ní wọ́n wá mú ṣèní ọ̀kadà òun náà wá fi ń fún un lọ́rùn. Ó ní bó ṣe rí kan mú nínú wọn báyìí. Ó lóun mọ̀ pé kò lè rúyè. Ó ní ṣùṣubú lulẹ̀ tó máa ṣubú lulẹ̀ báyìí. Tóun rí bí kọwọ́ bọ àpò òun. Ó ní kò lè rúyè láíláíláí àti láíláí. Western civilization àkóbá tó ṣe ó pọ̀ ju advantages lọ. Gbogbo wa ń sìn la fẹ́ lo irun onírun sórí. Débi pé títí wa ò wá jẹ́ kankan mọ́. Débi pé àwọn òyìnbó ń sìn wọ́n kún àdúgbò mi wọ́n máa ń dirun ni. Wọ́n máa weave ẹ̀ ni kò lẹ́sẹ̀ ni. Bọ̀tà wa ta jẹ́ tó jẹ́ títí wa
àárí bí nǹkan tó ṣe pàtàkì. Kí ni nǹkan tó make society civilized? A well-developed system of government. Táwa Kaaro Ajire ti ní ọba, ọ̀tún ọba, òsì ọba, kíní kan, ìyálóde, ìyálọ́jà. A well system of government. And the way ta fi ń treat ara wa in life. Fear justice. Nǹkan tá ń pè ní civilization nìyẹn. Fear justice. Civilization is part of development. Tá bá ń sọ̀rọ̀ nípa civilization, à ń sọ̀rọ̀ nípa development. Àwọn àṣírí orísun ìṣòro wa nìyẹn because alájú sódì àgbà civilization, western civilization, but àwọn èyí tó dá bẹ̀ àmúlò. Àwọn èyí tó ṣe àǹfààní bẹ̀ á jẹ́ kó wúlò fún wa. So reason nìyẹn tá ṣe gbọ́dọ̀ ṣe kíni ká tètè padà sílé. Wọ́n ti àwọn Fúlàní wọ́n ti round wa o. Wọ́n ti round ilẹ̀ Kaaro Ajire. Mo máa ń jókòó, mo máa ń ronú gan, mo jẹ́dá kan tó máa ń ronú. Mo dẹ̀ máa ń rorí. Ìgbà míì mo máa ní ká ní pé mo lágbára kí n kó gbogbo family máa sùn wò máa ní àwọn ọ̀rẹ́ mi ńkọ́, àwọn ẹbí àwọn ọ̀rẹ́ mi ńkọ́, àwọn family wọn ńkọ́. Àwọn chetiri. The only way òun ní kí gbogbo wa ká parapọ̀ ká gba nation wa. Ẹ má gbàgbé petition yẹn ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣe kíni ká máa sign ẹ̀ ká máa sọ fáwọn èèyàn wa pé ẹ má gbàgbé sign petition. PCV àbí kí náà pè títí Yorùbá nation lélẹ́yìí o. Ẹ sign ẹ̀ ó ṣe kókó ó ṣe pàtàkì. Ó dàbí ọmọ kan tó ní mọ́mí kíní kan mo ní wá tó bá fẹ́ kí n gbọ́ tiẹ̀ kọ́kọ́ lọ sign petition kó dẹ̀ lọ mú yàn 20 kan sign ẹ̀ kó wá fi hàn mí màá dẹ́ lò. Mo ò lè máa wúlò fún ẹ lásán ìwọ náà gbọ́dọ̀ wúlò fún orílẹ̀-èdè Kaaro Ajire. We need to oblige our people kan sign petition yẹn. Àwọn àṣírí orísun ìṣòro wa. Àwọn àṣírí orísun ìṣòro wa tá bá continue in fact mo mọ̀ pé òun la máa sọ títí tọ́dún ìmà fi parí torí ó pọ̀ in fact ó pọ̀ jù. A ti sọ̀rọ̀ nípa àjòjì the way tá ṣe máa ń gún àwọn àjòjì lé ẹ rí nísìn Olúwo ó lọ gbé àjòjì níyàwó Àkànbí ó lọ gbé àjòjì níyàwó. Ṣé ti rí bí àwọn aráàlú wọ́n ṣe pọ́nlé àmọ́ tó bá jẹ́ pé ọmọ Kaaro Ajire ni wọn ò lè pọ́n tó bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì a ti sọ̀rọ̀ nípa ọ̀làjú a ti sọ̀rọ̀ nípa àṣà aláṣà a ti sọ̀rọ̀ nípa oko ẹrú bá ṣe bára wa lóko ẹrú a ti sọ̀rọ̀ nípa àìnítẹ́lọ́rùn àwọn ọmọ Kaaro Ajire àìnítẹ́lọ́rùn gbogbo àwọn olórí ilẹ̀ Kaaro Ajire instead of kán wà nídìí òro kán rí ọ̀rọ̀ jẹ wọ́n wá ń gba òro àwọn tó wá ń di òro kò tó wọn ẹ̀yin wá bí kán máa tọrọ. Ó dàbí ẹni tó nígi mọ́ngò sìn kó wá lọ jókòó síwájú lọ́ọ̀kan káwọn tó yẹ pé àjòjì kan wá wà lábẹ́ mángò yẹn kán máa ká mángò yẹn kí wọ́n máa wá tọrọ mángò lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Kaaro Ajire ṣe rí. Ìwà ìmọ̀tara ẹni nìkan òun ló ṣe gbogbo àwọn tó pera wọn ní politician ilẹ̀ Kaaro Ajire. Torí ẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ṣe ń bàjẹ́ nítorí pé tara ẹni nìkan ẹ ti kó owó débi pé àwọn generation yìí àti generation tó ń bọ̀ nìkan ló máa nọ́là. Ṣé rí gbogbo ọlá the whole your entire generation òun lè ń ná tẹ̀mọ̀ yẹn. Kí ló dé tó ṣe máa wò pé àwọn family yìí àwọn great grandparents wọ́n lówó gan àwọn ọmọ wọn báwo láyé wọn ṣe rí. Gbogbo owó tó yẹ kí gbogbo ìlú kẹjọ fi ṣe dáadáa sí ìlú. Mo sọ mo nílùú yìí kì í mọ olówó yàtọ̀ sí tálíkà because wọ́n ṣe okay kí ni reason tó ṣe fáwọn èèyàn ní benefit torí ká má bá jalè ni wọn ò níṣẹ́ lọ́wọ́ ẹja fún wọn lóúnjẹ kó má bá ní wá lára
àmọ́ ẹnìkan odindi bullion van oní nílé àwọn èèyàn kú hospital kò ṣe lọ kò sí bed kò sí kankan bẹ̀. ẹ wá pera yín ní I am this I am that lówó olè ní gbogbo yín olè ní yín lówó náà tẹ́ bá lówó ilẹ̀ wa ò ní rí bó ṣe rí yẹn. I have traveled all over the kìnìkan. You are not rich. Iye life tẹ́ bá touch òun ló máa sọ bẹ́ẹ̀ ṣe lówó tó. Ẹ wo gbogbo àwọn tó pera wọn ní religious leaders nílẹ̀ Kaaro Ajire. 5 minutes. Àwọn tó pera wọn ní religious leaders ordinary data wọn ò lè ṣe. Kàn fi mọye members àwọn opó mélòó la ní àwọn ọmọ mélòó kéékèèké mélòó la ní youth gbogbo ẹ̀ láti ṣàlàyé fún wọn. Gbogbo kíní ọpọlọ ní Yoruba nation òun nìkan ló lè solve problem yẹn. Ẹ wo gbogbo nǹkan tí president ṣe sílùú ẹnìkan ìlú ẹnìkan ni ó ní fídíò àwọn kí lorúkọ ẹ̀ tó ń pín káàkiri tí mo rí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ wọ́n ní Nigeria the country of Buhari. A lot of people máa ń gbé fídíò káàkiri ẹ máa assimilate àwọn ọ̀rọ̀ yẹn. The country of Buhari. That is why wọ́n sọ pé at the end of the day tá bá tiẹ̀ máa pín they will retain that name nítorí pé àwọn ọmọ Kaaro Ajire àti ṣe iṣẹ́ gbogbo glory tó yẹ ká ní wọ́n ti fún òru ìlú yẹn. Èmi ò ní ká má lajú ẹ má jẹ́ ká lajú sódì. Èmi ò ní ká má lajú ọ̀làjú wa ẹ jẹ́ ká fi máa wá ideas. Ẹ jẹ́ mi mo mọ̀ pé ẹ̀ ń sùn ni mi ṣe disturb yín. Ẹ jẹ́ ká fi máa wá idea. Ẹ jẹ́ ká fi build the society wa. Ẹ jẹ́ ká fi build the nation wa. Yoruba nation nìkan ló lè ṣe. Yoruba nation nìkan ló lè jẹ́ káwa náà máa tọ́ka sí ipe yes. Yoruba nation nìkan ló lè jẹ́ káwa recognize tí mo ṣe wà ń bí tí mo ṣe jẹ́ foreigner nílùú yìí. Ìlú yìí mọ̀ pé mo wà nílùú yìí. Tí mo bá sick lásán ìlú yìí mọ̀ pé mo sick tó ló ti wà nínú system wọn. Wọ́n mọ̀ ipe ẹni yìí hospital ló wà o. Wọ́n mọ̀ iye èèyàn tó ń kú. Wọ́n mọ̀ iye èèyàn tó ń sọnù. Kódà traces bẹ́ẹ̀ ni yẹn ṣe sọnù ìlú yìí can give it out. Àlàjú àkàṣà ọ̀làjú rú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àkàṣà ọ̀làjú pé kí wọ́n pe àwọn association kan tó máa ń help àwọn èèyàn. Àwọn tí wọn ò nílé wọ́n fún wọn nílé. Tẹ́bí bá ń pa ẹ̀ wá lọ síbẹ̀ wá lọ jẹun. Ó ní boy kan tó sọ fún pé àmọ́ mi rí yín kẹ́ máa ṣiṣẹ́ ń bẹ̀ yẹn mọ́. Mo ní mò ń ṣe voluntary job ni mò ń ṣe ń bẹ̀ for months ni mo fi ṣe voluntary job. Ká fáwọn èèyàn ní oúnjẹ àti snacks. Àwọn tó ọ̀nà oúnjẹ tẹ́bí ń pa wọ́n wá síbẹ̀ láàárọ̀ wọ́n wá mu tea wọ́n á mu ṣokolá wọ́n á mu kọfí tó bá di lọ́sàn-án wọ́n wá jẹun tó bá di nírọ̀lẹ́ wọ́n tún wọ́n wá jẹ nǹkan kan. We can do it. Bàbá mi Fatai Ogunribido mo rí yín ẹ káàbọ̀. We have the capacity. A ní ọpọlọ láti ṣe. Àwọn Fúlàní wọ́n ti overrun wa. Grandpa ẹ máa pín analysis grandpa kákàkiri. Olúwo ti lọ gbé ìyàwó Fúlàní. Á bí ọmọ Fúlàní 20 years to come. A máa sọ fún yín pé Yorùbá Fúlàní lòun. Bọ́dẹ̀ ṣe fáwọn Haúsá nìyẹn o. Haúsá Fúlàní tí wọ́n fi pa gbogbo àwọn Haúsá tán. Ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn Haúsá yẹn. The same thing ọmọ máa sọ something pé Yorùbá Fúlàní wọ́n ti gba gbogbo ohun àrùn àwọn villages àwọn ibìkan wọ́n ti ń gba gbogbo àwọn industrial zone wa. And this is the time for us. Let's stand up.
láti gbà padà. Gbogbo ẹ̀yin tẹ́ bá náà ń ṣe ìjàngbara tẹ́ fẹ́ fi máa ṣe kí ni tí ẹ ro tàwọn èèyàn tó ń kú lójoojúmọ́, tí ẹ ro àwọn tí wọ́n sọnù tí wọ́n dẹ̀mí wọn légbodò. Ẹ̀yin rèé o, gbogbo gbarúmọlẹ̀ Kaaro Ajire rèé. Mo dánu dúró náà, ẹ ṣé gan ni. God bless you all. Thank you very much. Bye for now. Bye.